my wife you're talking about, we cannot kill my wife. Ilé ayé ló wà tó o bá ti sódò di ọ̀run. Olódìfá fún ọmọ tó sì yà rẹ̀ ló kọ́ tí ìyá bímọ mẹ́ta fún. Ìtàn tó gùn ní kọ̀sẹ̀ tó lè rọ̀. Ọpọlọ yín fẹ́ máa dẹ́rù bà mí, ṣàkí yín ṣe bí ọ̀rá, egungun yín ṣe bí ẹran. What are you talking about? What are you saying? Ẹ jẹ́ káwọn ìyá àti bàbá kan gbọ́ bóyá àwọn òwúrò ìbílẹ̀ tẹ́ fún wọn bóyá yẹn ni wọ́n fẹ́ mọ́. Bóyá ẹ jẹ́ kí n bá yín get 511 àbí NSC. Ta ló kọ ná? Èmi mọ̀ ni. Èmi àjẹsẹ́yìn sọ́músọ́mú jẹran ọmọ tuntun. Èmi amájàkùn má bẹ̀rù. Ajínà yẹ ẹ̀jẹ̀ tí ké ṣí o ṣí o. Ta ló kọ? I would advise. Kẹ́ sọ fún designer yín pé ayé òkè ń rán nǹkan tó ṣe bàǹbà báyìí fẹ́ tó bá tóbi. Sọ pé táṣọ yẹn bá kọ́ nílé ẹsẹ̀ ẹ̀sìn tẹ́ bá dúnlẹ̀ máa dún gbòòrùn torí sáìzì ni. Orí yeye ní mògùn. Ta iṣẹ́ ló pọ̀. Ìka tó ṣẹ̀ òun ló kọ̀ tí ò yọjú yìí o. Kílọ̀tì ṣó daft ṣó ní ẹ̀ ti dàbí are you daft? Mo sọ fún ẹ̀ ṣe pé mo tún àti fix ẹ̀ mi sọ pé mo ti fix get out. Báyìí ọjà kò dẹ̀ lè ṣe anybody láíláí. Ọ̀sán lójú ọ̀sán lójú ẹ má fòjò lójú ẹ má fòjò lójú mi. Ṣóòótọ́ lòwe àwọn àgbà tó sọ pé téèyàn ò bá tí ì lówó lọ́wọ́ ìwà oníwà ló máa ń wù. Báwo kí ni à ń sọ kí ni ó sọ náà gbé. Orí ẹ̀ ó ti dàrú.